tí bàbá yìí bá ti wá sílé wa wọ́n á gbé mi lẹ́sẹ̀ wọ́n á yàtọ̀ báyìí wọ́n á gbé mi sáàárín ẹsẹ̀ wọn méjèèjì wọ́n á máa fún mi mọ́ra wọ́n á máa fún mi mọ́ra ìyá mi sì máa wà ń bẹ̀ ìyá mi ò sì ní sọ nǹkan kan nígbà ó tẹ̀jẹ́ pé ìyá mi gan ló introduce wọn sí mi gẹ́gẹ́ bí ọkọ mi nígbà tí mo wà ní 14 years after tí mo ṣe birthday 14 years mi tán mo rántí dáadáa àǹtí ṣeun GS2 ni mo wà níyà mi pè mí níjọ́ kan wípé ó dàbí ẹni pé màá lọ kọ́ṣẹ́ mo sì fẹ́ràn ìwé gan mo ní rárá mi ò kọ́ṣẹ́ mọ́mí mi ò kọ́ṣẹ́ ó dà náà tó bá ti lè ṣe nǹkan tí mo fẹ́ kó ṣe ó ní kì í ṣe pé ìyá mi ò lọ lé ọkọ mi o wọ́n lọ lé ọkọ mi ìyá mi ò bímọ síbẹ̀ o àmọ́ ẹni ìwé tí ẹ̀ ń bá ń lọ ó máa mú mi dání kì í fi mí lẹ̀ ó ní iṣẹ́ táwọn ń ṣe kò yọ kínní torí pé ìyá mi máa ń ta ọjà ní kókó wọ́n máa ń dín àkàrà wọ́n máa ń dín kókó wọ́n máa ń kiri kókó táyọ̀ bá ti wà ń ta business tí ẹ̀ máa ń ṣe nìyẹn wọ́n pa àgbàdo ló wà ń ta ìyá mi máa ta àgbàdo lọ́pẹ́ ẹni tí bá ti wà ń ta ìyá mi lọ́pẹ́ èso ló wà ń ta ìyá mi máa ta èso bó ṣe ń ṣe nìyẹn bí mo ṣe gbọ́njú báyìí mọ̀ ìyá mi nìyẹn àmọ́ mi ò mú dádì mi ọjọ́ pé mi kọ́ ọmọ ọdún mẹ́ta làwọn tí kúrò lọ́dọ̀ bàbá mi nígbà tí bàbá mi fẹ́ na àwọn pa fọ́tò tí wọ́n yà ń gbà táwọn bàbá mi já wọ́n fi fọ́tò náà hàn mí torí ìyá mi yà pamọ́ tó fi hàn mí wípé ṣé irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn ni irú bàbá mi ṣé tó máa ní káwọn lọ fún sọ́dọ̀ ẹ̀ nísìn kó má lọ nà èmi náà pa so ẹ̀rù pé bàbá mi máa ń nà ìyá mi yẹn ẹ̀rù yẹn ti jẹ́ kó ba èmi náà èmi ò gbọ́njú mọ́ bí tó ti ń nara wọn o àmọ́ gbà tí mo gbọ́njú ìyá mi fọ́tò hàn mí so wọ́n wá ṣàpè mí pé ó ní kankan bí wọ́n ti lè ṣe bí ò bá tọwọ́ là èèyàn máa ta bẹ́ẹ̀ mo ní kó sọ ó ní kí n máa wọ̀rọ̀ tó bá tásìkò àwọn máa sọ fún mi so ìgbà tí mo ṣe bẹ́ẹ̀ dé mi tó lẹ́yìn oṣù bí abẹ́ oṣù mẹ́fà àbí mi sáà ti pé 14 years and ni mo wà náà dé pẹ̀lú bàbá náà jọ náà lọ mọ́tò tó bàbá pọ́npọ́n ni bàbá náà ń wà pọ́npọ́n àwọn mọ́tò pọ́npọ́n tó máa fi ń kó búlọ́ọ̀kù tó fi kó wẹ̀ nǹkan tí bàbá yẹn ní mọ́tò ni òun kọ́ ló bàbá yẹn ní iléeṣẹ́ tó ti ń yọ búlọ́ọ̀kù so ti yẹn mọ́tò yẹn bàbá yẹn gbé wá lọ́jọ́ náà lọ́ngbà tán dé wọ́n wọlé mo kí wọn àlejò ìyá mi mo pè bọ́ àwọn èèyàn máa ń wá ìyá mi wá so àwọn ọkùnrin máa ń wá wọn wá so kò yẹ kó bí àwọn ọkùnrin kì í wá wọn wá sí ibi tá à ń gbé so mo wá kí wọn nígbà mi tọkùnrin bá wọn gbà mí gọ̀sẹ̀ gan wọ́n máa sọ fún mi pé kí n lọ sùn ní yàrá landlady àbí kí n sùn passage máa sùn lẹ́tẹ̀lẹ̀ tó bá ti lálejò passage ni máa sùn torí wọ́n lẹ́yìn tí wọ́n fẹ́ tó máa ń wá bàbá tó bá passage ni máa sùn so bó ṣe rí nìyẹn ẹ káàbọ̀ sórí ètò Gbọ̀ntorí àti Ṣe Olúwaṣeun Àkànjí ló kọ mi ń jẹ́ ẹ wá nǹkan fìdílé kájọ fetí gbéyàwó ọ̀rọ̀ ẹ ti mọ̀ pé gbogbo ọ̀rọ̀ mi pátápátá ẹ máa parí ẹ̀ lórí YouTube ni mo sì ń gbọ́ oríṣiríṣi èmi mọ̀ wípé ẹ bá sọ pé owó tẹ̀rù òun bá tó fi fọ́nà òun ló mú dání bẹ́ẹ̀ sì ni program tí mo fẹ́ máa ṣe ní every night ó dàbí pé mi ní lè máa ṣe mọ́ because of my health ṣe wọn mo ti ṣe night dáadáa gan ilé tí mo wá ṣe lánàá mọ́júmọ́ tí mo lo we just use 4 hours láti 10 o'clock sí 2 o'clock and after the live stream I did not do anything I just mo kàn sùn ni but mo ti kọ́ báyìí pé I am not mo rí àwọn ṣáà nǹkan tí mi like it so please ẹ má worry I think I'll be coming early anytime tí bá ti wà available màmá wá sí live stream ẹ jẹ́ àṣẹ ibẹ̀ títí everything máa wà regulate ẹ̀yìn YouTube ẹ ṣe bẹ́ẹ̀ ṣe turn up lánàá o ẹ̀yìn TikTok ẹ ṣe tẹ́yìn náà turn up mo dúpẹ́ gidi gan lágbára lọ́wọ́ Ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn àjọrò ògòlò àmín ó ní ẹmu yàwọn bá ṣàmú máìdé wọn bá wọ yóò bá kí wọn àṣìṣúà pé bẹ́ẹ̀ àwọn tó máa mọ́ mi wá ni òun bá jáde síta wọn bá pè wọn lágbájá ó lóun bá wọlé padà kàfáyà jókòó ìwọ ni fẹ́ bá sọ̀rọ̀ sórí aláàjì ni ẹni tó jókòó ẹni tó dúró yìí wọn bá tó kí wọn kí padà ọkọ ẹ̀dẹ̀ ni wọn náà fẹ́ fẹ́ ẹ̀ ó lóun bá ní àgbàlagbà ni wọn gbé sàn àgbàlagbà ló máa ń tọ́jú obìnrin so àgbàlagbà ló máa ń tọ́jú obìnrin ó ní bá ní abẹ́ ẹ̀ ń ṣeré wọ́n ṣe máa láwọn fẹ́ mi wọ́n ní pé wọ́n fẹ́ ẹ̀ ni sọ kí mo sọ fẹ́ pé ó ní nǹkan tó wàá ṣe fún mi nǹkan tó máa ṣe fún mi ni bóyá ìyà tí mò ń jẹ lórí ẹ̀ nǹkan báyà ó fẹ́ fi ibi sán fún mi màá ṣẹ̀ṣẹ̀ mú báyìí ó náà ti ṣeun ìyá mi bẹ̀rẹ̀ sí blackmail mi emotional blackmail bàbá yẹn náà mi torí tiẹ̀ lórí mojú ìsìnkú fojú ojú mẹ́ta gẹ́gẹ́dẹ́kọ̀ ìwọ́n tí mo kọ́kọ́ lọ nígbà tí wọ́n tún ìtẹ́ bákan ni mo ṣe kúrò ń bẹ̀ ó wá jẹ̀bẹ̀ ni pé ilé ọkọ táwọn tí ìyá mi lọ àwọn ilé ọkọ tó ń lọ tí mo ní wọ́n lọ bẹ́ẹ̀ ni pé mi ni mò ń lé wọn kúrò nílé ọkọ náà ó níbì kan tí wọ́n lọ last
ìyẹn fẹ́ máa tọwọ́ bọ̀ mí lábẹ́ ni. So wọ́n wá rí bí ẹni pé èmi ni mo wà at fault, èmi ni mo ṣe mistake yẹn, èmi ni mo cause ẹ̀. And immediately tí ìyá mi bẹ̀rẹ̀ sí sọ bẹ́ẹ̀, ọmọ kékeré mo bá ní kò sí wàhálà, ṣé bẹ́ẹ̀ sọ pé mo ṣáà máa lọ léèwé, ọba ní wàá lọ sí school àbí aláàjì ẹ̀ ń jẹ́ kó lọ sí school àbí ṣé bẹ́ẹ̀ pé nurse ló fẹ́ ṣe, mo sọ pé má wọrí, nurse tó máa ṣe ó máa lọ ṣe nurse, ó máa ṣe gbogbo ẹ̀. Ó ní wàá òkè àbọ̀mọ wọn náà fẹ́ òun fún mi. Ó ní kíkú bí àgbàlagbà bẹ́ẹ̀ náà, ó ní but ẹni tó ń sọ àti wà ní 45 going to 50, òun dẹ̀ wà ní 14 years going to 15. So òun wá sọ pé òun ti gbọ́, wọ́n gbà tó ń lọ fún un lówó, wọ́n ṣe gbè yá òun ṣe bẹ̀ àpòyọpẹ́ òye káwọn oúnjẹ gidi ní ìsìn kìnnìkan. Ó ní bẹ́ẹ̀ ni àwọn bẹ̀rẹ̀ sí ní oúnjẹ gidi. Aláàjì sọ pé tó bá ti yá, tó bá ti ṣe bọ́ dáadáa, àwọn máa ra lẹ̀ fún wa, àwọn máa kọ́lé fún wa, àwọn òtún lélẹ́kọ̀ọ́ kan mọ́ tí wọ́n ìwọ nìkan ti tó lọ́mọ fáwọn kìnnìkan. Wọ́n náà sàn sọ bẹ́ẹ̀. Ó náà ti ṣeun. Tálàjì bá ti wá ìyá àwọn wá jáde síta. Aláàjì ò wá fọwọ́ fún un ní gbogbo ọyàn, fọwọ́ tẹ̀ wọ́n lọ́yàn, fọwọ́ fún un ní gbogbo ara, fọwọ́ ṣe gbogbo ẹ̀, gbóhùn sáàrin àárín ìtàn wọn. Aláàjì ò máa gbóhùn sáàrin ìtàn wọn, wọ́n máa fún un mọ́ra. Aláàjì á máa fún un mọ́ra, wọ́n máa gbé, wọ́n máa ṣe gbogbo ẹ̀. Nígbà tó bá ṣe tán, ó ní tó sọ pé Aláàjì ó ń dùn mí bẹ́ẹ̀ ṣe ń sọ ní má bínú, mi ò jẹ́ kó dùn ẹ̀. Ẹbí táwọn ti ń ṣe nìyẹn. Ìgbà tó yá, Aláàjì sọ ju wípé tó bá ti wọlé, tó bá ti dé bẹ́ẹ̀ yẹn, wọ́n bá ti dé sí wọn, ìyá mi bá ti kí wọn tó lọ, tó ní tí ìyá mi ti máa sọ oúnjẹ lẹ̀, tó bá ti dé wọ́n máa sáfù Aláàjì. Wọ́n sáfù Aláàjì, Tálàjì bá ti jẹun tán, ìyá mi máa ní pé òun ló ṣe o, ó mọ̀ bẹ́ẹ̀ sí bá, ó mọ̀ bẹ́ẹ̀ sí, ó ní ó ṣe so ìyá wọn wá jáde, àwa kò mọ àtàlájì. Ìgbà tó yá, Aláàjì ti pé kò máa bọ́ṣọ, tóun bá ti wá bọ́ṣọ, Aláàjì àwọn kójú ọyàn yẹn, ọmọ kékeré, ọyàn òun tó pé ọkùnrin kankan ò tí ì tẹ ọyàn òun rí. Ní Aláàjì àbẹ̀rẹ̀ sí máa mú ọyàn òun, wọ́n á mú títí ó di ìgbà tó yá, ó di pé bóun ṣe pé 15 years báyìí. Bẹ́ẹ̀ ni tóun pé 15 years báyìí, wọ́n ṣe birthday fún un, wọ́n fún un ní kéèkì, wọ́n ra aṣọ fún un. Aláàjì náà ni o, ní 15 years o, oníbọ̀ tó wọ́n ṣe tán, oníbẹ̀ lẹ́yìn ìgbà yẹn ó pẹ́ díẹ̀, ìgbà tó Aláàjì máa wá báyìí, ìyá òun jáde síta, pé ṣe máa ń jáde síta. Aláàjì wá ní ṣé ọkùnrin ti ń bọ̀ sùn? Ó ní ọkùnrin kò bá mi sùn o. Tọ́gbọ́kùnrin ò bá bọ̀ sùn, ń yọ owó nísìn, máa yí ẹ̀ wò nísìn. Pé mò ń sọ èdè ìlú òkè mi pé ọmọ ìlú òkè làlájì o. Ẹ mọ̀ pé mi ọmọ ìlú òkè ni mi o. And nǹkan tó easy fún mi láti sọ nísìn ni pé kí n máa sọ èdè ìlú òkè. Èyíbó korò lẹ́nu mi o. Àmẹ́dẹ̀ ìlú òkè ò korò lẹ́nu mi o. Ìwọ ni mi o, ń ṣe èdè ìlú mi o, má bínú o. So yóò mí pé bóyá ìdí mú sọ pé bóyá ọmọ ìlú òkè ni Aláàjì àbí Aláàjì ò ń sọ ọmọ ìlú òkè o. Ó ní òun wá ní Aláàjì wá ní pé ń yẹ̀wò. Wọ́n ní Aláàjì ó máa dùn mí, kò lè dùn ń yẹ̀wò. Ó ní bá Aláàjì ṣe gbé sórí bẹ́ẹ̀dì tí ìyá àwọn sùn, táwọn jọ tí ìyá àwọn sùn. Aláàjì wọ́n ti gbé òun síbẹ̀. Aláàjì bá gbé sí bó ṣe tó Aláàjì bá yọ. Wọ́n ní wọ́n ti ṣe lóòótọ́. Aláàjì bá ní kò ní dùn ẹ̀jẹ̀ ń bẹ̀rẹ̀ ó dùn mí Aláàjì, ó dùn mí ṣe. Ìgbà tí ọmọ mi òun dé, ìgbà tó dé, ọmọ mi ń bá ọmọ tó ń ti ké, kí ló ṣe ẹ́? Kí ló tó ń ké? Mo ní ìyẹ̀ ewu. Aláàjì kí ló tí ìyàwó yín ké? Mo ní àtijọ́ yẹ̀ tí ì ṣe ni. Aláàjì ni mi tí ì ṣe fún un. Ṣé mọ̀ pé ó gbọ́dọ̀ tí gbọ́dọ̀ ṣètè ṣe fún ẹ̀ fún kó lè bá èèyàn gidi ni yín o. Kálẹ́ lòmíì ni a ti ṣe fún o. Èèyàn gidi ni yín Aláàjì o. Aláàjì ẹ̀ ṣe. Ìyá àwọn ló ń sọ bẹ́ẹ̀ fún Aláàjì, Aláàjì ṣe. Àǹtí ṣeun ìyẹn ìjọ yẹn lọ bí Aláàjì máa jábàálẹ̀ òun, Aláàjì ṣe dé rọ̀lẹ́ ni. Aláàjì bá ní ibi làwọn ó sùn o. Ìyá wọn bá ní kò sí wàhálà bẹ́ẹ̀, ilé yín ẹbẹ́ ìlẹ̀ sanwó ilé wa, ilé àmọ́ Aláàjì ẹ má gbàgbé nǹkan tí mo bá yín sọ o. Kí ni ìyá mi bá Aláàjì sọ? Owó ìyá mi bá Aláàjì sọ. Ṣètò pé Aláàjì náà jẹ́ wọ́n fẹ́ obìnrin tó bu ẹ̀ máa ọmọbìnrin tí ò tí ì bàlágà tí wọ́n tètè máa bàláyé jẹ́. Nígbà tó pé ìyá mi ló bá mi lówó pùn mi sí ìbàláyé jẹ́ yẹn. So Aláàjì ò rí bí nǹkan tí ò dáa. Ìyá láńlọ́ọ̀dù wa, ìyá láńlẹ́dì because ọkọ wọn ló ní ilé. Ìyá láńlẹ́dì dẹ́rì gbogbo tó ń ṣẹlẹ̀. Báláàjì bá dé Aláàjì máa ń fáwọn náà ní nǹkan. Aláàjì á fún wọn lówó. Tí ẹ bá gbọ́kùnrin wá ọ̀dọ̀ wọn ni mo máa lọ sùn sí.
bẹ́ẹ̀ ni mo sọ fún yín. So kì í ṣe kó bí ìyá mi nìkan ni àbáwọn àwọn tó yẹ kó báyà mi sọ̀rọ̀ wọn ò lè báyà mi sọ̀rọ̀. Ìyá náà lọ sí tó kó pè pé kí ló ń ṣe léè fún kó pariwo ìyá mi síta. Òun gangan wà nínú gbogbo géèmù yẹn. Ó láti ṣeun ó ní jọ́ yẹn báyìí àti ṣe ni pé ó dòru àti máa ní ẹ̀ ó yá ó ní àwọn òsùn ilé o ìyá àwọn òsùn táwọn bóun ṣe ń pariwo tó Àlàjí ṣàjábálẹ̀ òun lórí bẹ́ẹ̀dì ìyá òun. Ó ní orí bẹ́ẹ̀dì ìyá òun làlájí ti já ìbàlẹ̀ òun. Bẹ́ẹ̀ ni orí bẹ́ẹ̀dì ìyá tó bí òun lọ́mọ tí ìyá òun sùn làlájí ti já ìbàlẹ̀ òun. Ó ní lẹ́yìn ìgbà yẹn kí ló ń fẹ́ ṣe ó bá di bárakú. Nígbà tó yá Àlàjí àwa pè òun torí ìyàwó Àlàjí yẹn àwọn ni wọ́n ń ta cement níbi tí Àlàjí ti ń ṣe iṣẹ́ blọ́ọ̀kù. Ìyàwó méjì làlájí ni ìyàwó kékeré ló ń ta sìmẹ́ǹtì ìyàwó àgbà àwọn ò kí ń wá síbẹ̀. So àwọn ò kí ń lè lọ sọ́dọ̀ Àlàjí. Nígbà tó yá àwọn upgrade Àlàjí ni wá di pé Àlàjí wá lọ gba yàrá kékeré kan. Òun mọ̀ pé Àlàjí gba yàrá yẹn ni òun sì mọ̀ pé òun kọ́kọ́ náà máa gbé lọ bẹ̀ wọ́n á wá lọ bẹ̀ ó wá di pé tóun bá ti school bọ̀ wọ́n á yá bẹ̀ wọ́n àtàlájí àbúrò ń sùn tóun bá délé yá wọn sọ pé tó bá ti bá ẹ sùn yá wọn ti rà ó wà níbi ẹgbẹ́ bẹ́ẹ̀dì yá wọn báyìí ọ̀sán ìwé náà fi ṣe yá wọn ní kó mú ṣọ́ọ̀tì tóun bá ti dé òun gbọ́dọ̀ mú ṣọ́ọ̀tì kan tàlájí bá ti bóun sùn gbọ́dọ̀ mú ọyọ kan bóun ṣe mú nìyẹn ó ti wá mú òun lára àǹtí ṣeun. Nígbà tó yá ìyá mi ó ṣe kọ̀ǹténà ìyá mi ń tajà ń bẹ̀ Àlàjí ń tọ́jú ìyá mi. Nígbà tó yá ìyá mi rọ́kùnrin kan ọkùnrin tí ìyá mi lè tán fẹ́ jọ fẹ́ra wọn yìí òun ló wá rí nǹkan tó ṣẹlẹ̀ ló bá ní àkùrẹ́ wọn sọ fún wọn pé kàfẹ́ á rìn ìrìnkùnrin o àti Àlàjí kan báyìí tó yọ búlọ́ọ̀kù Àlàjí yẹn oníranù ni àwọn ọmọ sórí Àlàjí yẹn tó bá ń ṣe káàkiri máa yẹn fẹ́ fẹ́ ìyá mi máa yẹn gan kò tó yé jà Àlàjí mo dúpẹ́ Àlàjí yẹn ti máa ní 45-50 máa yẹn ò ju bóyá 40 lọ tó fẹ́ ìyá mi ẹni mọ̀ pé ìyá mi gan kéré àbí àwárí irú èrì Àlàjí ṣáàjú máa yẹn lọ so I can't even talk about age here. Máa yẹn lọ sọ fún àwọn pé òun rí pé òun máa ń rìnrìn kùnrin ìyá àwọn sọ fún òun pé kò sọ fún máa yẹn pé òun lòun introduce òun sí o. Ìyá àwọn wá pé òun pé gbọ́ wọ́n sọ dájí ẹ sọ pé torí wọ́n ti pọkàn òun dájí ẹ sọ pé òun rìnrìn kùnrin Àlàjí kan lòun tẹ̀lé kiri onímọ̀ tó ń sọ̀rọ̀ ìbò kó wọn bá gbé ṣe bẹ́ẹ̀ ni ìyá àwọn aṣọ ẹ̀ tí ẹ lójú mi ìyá àwọn aṣẹ́jú sóhun òun wá sọ nǹkan kan àǹtí ṣeun mi ì lè sọ̀rọ̀ kí ni mo fẹ́ sọ ṣé kí n sọ pé irọ́ ni ìyá mi ń pa ni nígbà tí ìyá mi ti ń ṣẹ́jú sí mi bí o sì ju pé ìyẹn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kìnìkan ìyá mi jẹ́ ti fall in love pẹ̀lú yẹn kò pẹ́ sígbà yẹn ìyá mi lóyún fún un ilé tàwa náà la wà Àlàjí ò sanwó ilé mọ́ torí èmi náà ò lọ síbẹ̀ mọ́ èmi náà ti gbọ́njú èmi náà ti ń fẹ́ ẹlòmíì àǹtí ṣeun. Nígbà tó wá jíjọ kan bòbẹ́ kan náà àwọn tájọ wà nílé ìyẹn ló wá rí màá yẹn wípé wọ́n máa ilẹ̀ fẹ́fẹ́ ìyá àwọn sì ti wà lóyún nígbà yẹn ló wá rojọ́ fún màá yẹn bí ìyá àwọn ṣe máa ń fi òun lẹ̀ tálàjí sì máa ń bọ̀ òun sùn nílé ló èmi màá yẹn sì wá nìyẹn ó gbọ́ èèyàn gbọ́dọ̀ bímọ pẹ̀lú rúwọ̀ yìí bí ẹ bá bímọ pẹ̀lú rúwọ̀ yìí ayé ọmọ òun bàjẹ́ ọmọ oyún tó wà ní ẹ lọ sẹ́ẹ̀dá ni tó bá sì ṣe tó bá bí báyìí tó bá jẹ́ pọ̀ mọ́ mi ni ọjọ́ náà ní wà gbé lọ́wọ́ rẹ̀ ìwò gbọ́dọ̀ báyọ̀ tọmọ máa yẹn bínú gan máa yẹn wá bínú lọ nígbà tí máa yẹn bínú lọ Àlàjí ṣe mọ̀ Àlàjí tó máa ń bọ́ tó àwọn ìyá àwọn agbó lẹ́kùn nìkan òun ò fàlàjí lòbodò mọ́ òun ò lọ sọ́dọ̀ Àlàjí mọ́ òun ti já òun ti ń dọ́lé omi òun ti ń ṣe eré òun ti ń ṣe lómi àwọn ọmọ àwọn senior class àwọn mechanic ọ̀dọ̀ àwọn everybody tó bá ti lówó lọ́wọ́ torí ìyá òun jẹ́ kó yé òun pé owó lọ́wọ́ ẹ̀yìn lẹ̀ ni bí ọ̀yá òun lọ sọ́dọ̀ Àlàjí ìyá òun ti lose Àlàjí máa tó ń fẹ́ wọn ìyẹn ti àbádọ́ wọn pẹ̀lú oyún àǹtí ṣeun ìyá àwọn ṣáà bímọ yẹn nígbà tó bímọ yẹn ọmọ yẹn padà dẹ́sẹ̀ àwọn bímọ lọmọ yẹn padà bàtà ìyá àwọn yá tán tó wà òkè òun tó ń jọmọ skul tó ń ṣe lọ skul òun ò kúrò skul òun ò sì lóyún torí nǹkan tó ń lò àwọn ṣe ń lò tó bá tán wà ní kí àwọn bóun ṣe mí òun lòun máa fún àwọn olóúnjẹ tí àwọn máa fi jẹun òun tó máa ń bẹ ìyá nǹkan fẹ́ yá kí la fẹ́ jẹ báyìí wọ́n á fún un lé ní pé ẹgbẹ́ 10,000 ẹgbẹ́ tí èmi lọ yọ owó ń bẹ̀ òun ọmọ secondary school tó òun ti dìbẹ́ òun ti dẹ̀ SS3 o mo ṣe ń fún yàwọn níbi JS3 lòun àbẹ̀ SS1
ó ní bó ṣe máa ń fún ìyá òun nìyẹn, ẹgbàá ẹ lọ ṣe kíní kan, ẹgbàá ẹ lọ ṣe gbá kan. Ó lóun wá jájú. Ó ní àǹtí Ṣeun bí mo ṣe pàdé ọ̀rẹ́ mi kan nìyẹn. Ìyẹn ti Abẹ́òkúta ló ti ń ṣe rọ́ǹsì tiẹ̀. Bí ẹni tó ṣe mú mi mọ́ra nìyẹn. Ìgbà tí wọ́n máa mú mi mọ́ra, òun wá bẹ̀rẹ̀ sí í ṣe rọ́ǹsì. Ẹ̀gbọ́n òun ti lọ sí Abẹ́òkúta, òun ti dúró síbẹ̀. Ìgbà tó ń rí pé ibẹ̀ yẹn òun wá padà wálé. Ìgbà tó ń padà délé, ìjọkọ̀ ní àwọn sọ pé ó ti ohun tí ẹ̀rẹ́ nìkan, ẹ̀rẹ́ nìkan, ṣe máa pọkùnrin fún mi. Òun ti kúrò ní school ìgbà tó ń jẹ́ SS2, òun ti kúrò ní school. Òun tẹ̀lé lọ sí Abẹ́òkúta lọ ṣe olóṣó. Àbáṣẹ́wó dẹ̀ ni. Ìgbà tó ń máa padà dé padà, òun ti wá jájú. Ó ti pé òun ti ń kó àwọn ọmọ ọlọ́mọ gan, òun ti ń kó wọn mọ́ra. Ìjọkùnrin bá ti tó sí sọ pé kó mú wá. Ó ti pé ìyá òun ló máa mọ́kùnrin wá. Ọkùnrin mi tó wá bóun, ó di pé ó máa wá lé àwọn. Ìgbà tó wọ́n lòún sanwó lé. Tó máa wá lé àwọn báyìí, ìyá òun lè wà nílẹ̀ kọ́kùnrin máa dóhùn lórí bẹ́ẹ̀dì. Ó ní òun máa kọ́ òun wọ́n dà ẹlòmíì tó máa sọ pé kíní. Ó ní òun máa wà lórí bẹ́ẹ̀dì, ọkùnrin á máa dóhùn lọ, ìyá òun máa wà nísàlẹ̀. Owó tóun sọ yìí ṣé òun ti wọ 20. Bọ́n yín sọ fún mi náà nìyẹn. Olókùnrin màmá, ó ní wọn máa dóhùn mi lọ lórí bẹ́ẹ̀dì, ìyá mi á wà nílẹ̀lẹ̀. Ó ní màmá yáta lórí bẹ́ẹ̀dì. Ó ló wá jíjọ́ kan. Ọmọkùnrin kan wà tó pé ó máa ń wá. Ọmọkùnrin yẹn mọ̀ pé nọ́ọ̀sì lòun ṣe bó máa ń wálé àwọn. Bá ní máa wọ̀rì, àwọn máa lọ sí hòtẹ́ẹ̀lì. Ìjọkọ̀ bóun ṣe dé ni, bá bọ́ ọmọkùnrin inú ilé. Ìgbà tó ń bá inú ilé, ìbá tó ń bá wọn, ìbá kú bẹ́ẹ̀ òun àti ìyá òun jọ láṣepọ̀ tán ni. Mo bá ní kí ló wá sí ibẹ̀ ò sọ pé òun bọ̀. Ìyá òun bá sọ pé ìwọ kọ́ ló wá wà o, èmi ló wá wà o. Mo bá ní náà tí wọ́n ní kó fún mi lówó ò ní fún mi lówó. Ṣé mo dẹ̀ pé ibi tí wọ́n náà ti rówó náà nìyẹn wá ní ẹni pé lórí burúkú ìyàlẹ́ yìí ń kẹ́. So ibi tóun ti ń rówó, ẹni tó ti ń bóun sùn, ẹni tó máa ń tọ́kẹ̀ òun lè wá mọ́mọ́ra rẹ̀ bẹ̀rẹ̀ sí bá lájọṣepọ̀. Olórí burúkú ìyá ni, ó ní bó ń ṣe páàkì kó bẹ́ẹ̀ ni. Ìgbà tó ń gbọ́, òun rí pé ìyá òun, ó sọ pé lọ lé ọkọ mi. Ó ní ìyá òun ti lọ lé òun páàkì lọ́dọ̀ òun òdòdó wọn mọ́. Òun lọ gbalé, òun ti bẹ̀rẹ̀ sí mú iṣẹ́ rọ́ǹsì yẹn ní pẹrẹwu. Ìyá òun lọ lé ọkọ mi. Wọ́n wà lé ọkọ ti bímọ. Ìgbà tó bímọ, tó ní kò sí nǹkan tó máa jẹ. Àwọn èèyàn á pè ń pé lọ tọ́jú ìyá ẹ, ebi ń pa ìyá ẹ, kò sí nǹkan tí ìyá ẹ máa jẹ. Lòun ẹ̀ṣẹ̀ wá lọ bẹ̀, lòun ẹ̀ṣẹ̀ wá dá sí wọn, lòun ẹ̀ṣẹ̀ wá tọ́jú wọn. Nígbà tó ń jẹ ti rí pé tó ń jẹ ti ṣe wọn, bá tó máa ṣe báyìí, wọ́n sọ fún wọn wípé ẹ lè máa rí òun mọ́ o, ẹ ṣá máa ṣe ti yín lọ. Wọ́n ṣá bẹ̀ òun, wọ́n bẹ̀ òun. Ó ní bóun ṣe fi wọ́n lẹ̀. Ìgbà tí bí yẹn pọ̀ fún wọn ní kó máa bọ̀ wá bọ́ òun nílé. Torí òun ti gbàdúrà wọn pálọ̀ sẹ́ẹ̀fù. Ilé òun náà wà pẹ̀lú ọmọ wọn tán bí. Òun wá tọ́jú wọn. Àwọn náà máa bọ́ òun fọṣọ, máa ṣe gbogbo ẹ̀. Tọ́kùnrin bá wò òun wá báyìí, àwọn máa bára wọn sùn. Ìyá òun máa sì ti rúùn, kò sí nǹkan kan. Ó náà ti ṣe wọn. Ó wá ní ọjọ́ kan. Mo ṣe pàdé ọkùnrin kan nìyẹn. Ló bá ní nǹkan tó ń ṣe mí báyìí tó bá dé Italy ó ṣe kíní kan náà bá ní Italy. Ó ní ó bá ní má wọ̀rí, òun máa mú ẹ lọ. Ó ní bóun ṣe everything òun ta òun mú iṣẹ́ kárakára. Ó bá ní Libya làwọn kọ́kọ́ máa dé sí náà o. Lókọ́ máa dé sí náà o. Ó ní Libya. Ó ní bọ̀bọ̀ yìí bó ṣe dé Libya. Wọ́n wá pè náà bọ́ ní má wọ̀rí. Wọ́n náà máa push yín, wọ́n máa push torí Italy ni bọ̀bọ̀ yẹn wà. Ó ní àdìsẹ́, ó ní orí omi la gbà tá fi dé Italy. Orí omi òun la gbà tá fi dé Italy. Ìgbà tí mo dóhùn, onígbà tó ń dóhùn tó ń ṣiṣẹ́ tó ń ṣe gbogbo ẹ̀ kárakára. Ìgbà tó ń wà níbí àná, òun ò lè ṣiṣẹ́ kankan, òun ò lè ṣe ọmọdọ̀ tàbí bọ̀dé ṣe. Iṣẹ́ tó máa ṣe, iṣẹ́ aṣẹ́wó lòun ṣe. Bẹ́ẹ̀ ni, appetite làwọn wà. Táwọn ti ń jókòó wọn kò jẹ́ tuntun fóun, kò jẹ́ big deal fóun. So àti Yorùbá àti Hausa àti gbogbo wọn àti àwọn Mali àti gbogbo wọn pátápátá, àwọn tó ń dúró àwọn lọ́hùn. Torí ó ti mú wọn lára kóun tó kó Nàìjíríà already. Ó náà ti ṣe wọn. Ìgbà tó fẹ́ push wọn báyìí, ọkọ̀ kan báyìí ní anybody. Ó ní àwọn tó kúkú ni ọ̀rọ̀ àwọn. Táwọn ṣe wọlé sí Italy nìyẹn. Tó náà ṣe gbàdúrà àwọn nìyẹn. Báwa ló ń ṣe wá bọ́kò nù ìṣekúṣe oko kiri tó ń dún káàkiri. Ó náà ti ṣe wọn. Nígbà tí mo débẹ̀, ẹni tí mo àwọn àjọ sọ̀rọ̀ tí mo wà ní kíní tí mo débẹ̀, wọ́n ní ká lọ káwọ́ sókè ká lọ ṣe kíní kan, ibẹ̀ ló ń wà. Ó wá léèyàn kan tó wà níbẹ̀. Ìyẹn wá rí òun bóun ṣe ń ṣe, ìyẹn ló wá sọ story ayé rẹ̀ fún un pé bóun ṣe wáyé, òun wà HIV positive.
ó wá sọ pé bóun náà ṣe máa ń rìnrìn àjò nìyẹn tóun gbé everybody káàkiri tóun mọ̀ pé kóun ṣe testing. Ó náà ti ṣe nígbà tóun ṣe testing tó rí pé òun ò ní HIV ó wá ní second chance tọ́lọ́run ó ní tó wá pé òun ò tiẹ̀ lè HIV wọ́n á sọ pé rọ́ọ̀nì òun ò ní HIV òun ò ní herpes òun ò ní àwọn oríṣiríṣi àrùn òun ò ní hepatitis òun ò ní kíní kankan ó lò ní ó lè sọ pé oore ọ̀fẹ́ ńlá lórí gbà yí padà nígbà tí bẹ́ẹ̀ ni pé ẹni yẹn lọ́lọ́run rán sí òun ni bẹ́ẹ̀ ni pé wúmà yẹn lọ́lọ́run rán sí òun ni ó ní díẹ̀ ní tó ń ṣe change nìyẹn. Onímọ̀ mi bá ti pè ń báyìí wá ní àwọn ọmọ yòókù tí wọ́n lọ sí ìlú òyìnbó ìyá wọn ń gbádùn gbà tó wà ní Libya yẹn bó ṣe lè tó yàn òun sẹ́yìn lówó sílé ó ní òun ó ní àwọn onímọ̀ tó wá mú wọn dé ibi tí wọ́n máa ṣiṣẹ́ aṣẹ́wó wọ́n á máa ké wọ́n á láwọn òṣèré ó lóun kẹ̀ ó lóun òun kọ́kọ́ ló ń sọ pé ṣé òṣàṣẹ́wó ń bí ni. So òun wá wò pé ìgbà míì nǹkan tó máa dé wá pé tí wọ́n bá lo condom fún ẹ ó máa owó yẹn máa pọ̀ òun á níyà come and do it. Ó ní òun tún sanwó tán bẹ̀ ó ní because bọ̀bọ́ yẹn òun mọ̀ ṣe ṣe wọ́n ṣàpà wọn òun má bá ọ̀bọ yẹn sọ̀rọ̀ torí òun mọ àwọn sọ níbo ṣe débẹ̀ nìyẹn ọ̀bọ yẹn pé òun báyìí òun yà yíwọ ẹ̀ sọ̀hún òun káwọ́ sókè ó ní dèní lòun ṣe márì o òun márì òun bímọ òun ò jẹ́ kí ìyá òun ó lé òun ní eré òun ò jẹ́ kí ìyá òun ó ṣe òun kàbàkàbà òun ṣe ẹ̀tọ́ ìyá sọ́mọ o torí pé òun làkọ́ bí ìyá òun ṣe ẹ̀tọ́ ìyá sọ́mọ o ó ní àmọ́ pé nígbà tó ń kọ́ dé tìlìbà tí ìyá wọn bá ti sọ̀rọ̀ ẹgbẹ́ tó dé tìlì ní ìsinyìí tí ó bá ṣiṣẹ́ kí ni wọ́n ní pé màá mi ó ní ìgbà tó ń sọ fún woman yẹn gba fóònù ìjọ kan ló ní wetin happen wetin you wan make your pikin dey do make you dey do aṣẹ́wó dey carry the money give you ní woman ló wá ní if you call this lady girl again thunder go fire you ó ní àwọn ṣáìdì Benin yẹn ní woman yẹn ṣe àwọn yẹn wọ́n ti káwọ́ sókè wọ́n ti fún wọn wọ́n ti wà okay so ọ̀tá pé òun ní HIV yẹn ló fi máa wá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ they come out go into prostitution pé kò dáa onímọ̀ yẹn ló gbà wọn lẹ̀ onímọ̀ tó ń bá nílẹ̀ ní tí wọ́n máa dúró tó ó ní dìísìn yìí ẹ máa bẹ́yà òun làbúrò woman yẹn ni woman yẹn ṣe wà láyé kò tí kú o tó ń take care rẹ̀ but ó máa tó wá pàdé first time á sọ pé òun I am HIV positive ó máa sọ pé HIV positive lòun ó máa sọ òun ò fi kò ó máa sọ ṣé ẹ rí báyìí now. Thank you for watching this wonderful story. Please, mother, single mother. Tọ́mọ tí èèyàn bá tọwọ́ là yóò ti abẹ́là tí wọ́n ń sọ. Kì í ṣe pé kọ́mọ rẹ ló máa ṣàṣẹ́wó àbí kí wọ́n máa ṣàṣẹ́wó. Nítorí sọ ni pé tí o bá ṣẹ́ tó o bá là ọmọ tó bá fi òbò rẹ bí tó bá ti là ó ti là náà nìyẹn. Ìjọ ẹ má tọ̀nù òwe ẹ má sọ di pé ẹ wà máa ní kọ́ ọmọ ẹ lọ máa ṣiṣẹ́ aṣẹ́wó wá. Thank you.